Ẹ̀yin èèyàn lé, happy weekend to you. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà gbogbo lẹ́kọ́? A kú ọ̀sẹ̀ tuntun. Today is September 15, 2025. A kí yín gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni. Ẹ̀mí á ṣe púpọ̀ ọdún láyé o. Gbogbo nǹkan tí ẹ bá ń dáwọ́lé á máa yọrí sí rere. Èyí tí a tún gbọ́ yìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé a ti ń sọ náà láti bẹ̀rẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè, a dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún gbogbo àánú ẹ̀ àti oore ọ̀fẹ́ èyí tó fún Queen Naomi nítorí pé àánú ni Queen Naomi rí gbà. Àánú Ọlọ́run ni Queen Naomi rí gbà. A rí bàbá wa erin ńlá ní agbo Wàsíù pẹ̀lú àwọn sisi wa méjì. Mo mọ̀ pé gbogbo àwọn èèyàn á máa wí pé kí ló dé tí kábíyèsí mú wọn jáde. Kábíyèsí lè mú wọn jáde nítorí pé wọ́n ní schedule èyí tó yẹ pé wọ́n ti ṣe. Wọn ò dẹ̀ lè yí schedule padà. Ṣé ẹ mọ̀ pé wọ́n máa ń sọ fún yín pé tí wọ́n bá ń dín wàhálà nínú ààfin, tó bá dé ta, wọn ò ní ṣe bí ìgbà tó yẹ pé wàhálà yẹn ń ṣẹlẹ̀ o. Because ẹ mọ̀ pé bí ìgbà tó jẹ́ pé nǹkan tó bá ń ṣẹlẹ̀ ní inú ààfin wọn kì í gbé lọ síta. Bẹ́ẹ̀ ni, kò sí wàhálà tó gbọdọ̀ máa go through tó jẹ́ pé tó bá dé ìta, wọ́n máa gbé sí ojú. Olórí ọ̀rọ̀ immunity yìí náà là wà. Nítorí ibi tí mo sọ àwọn gist mi dé òní pé àwọn family wọn ń bẹ̀bẹ̀ ìpè kí bàbá wa erin ńlá tí wọ́n má gba immunity yìí ní ọwọ́ àwọn àǹtí wa mẹ́ta tí wọ́n fẹ́ gbà. A gbọ́ wípé ìkan nínú àwọn àǹtí wa yìí, àwọn family ẹ̀ wọ́n wá bá Dr. Elizabeth sọ̀rọ̀. Ṣùgbọ́n wọ́n sọ fún wọn wípé àwọn ò lè dá sí ọ̀rọ̀ yẹn nítorí pé ẹni tó wá sọ̀rọ̀ yìí kò mọ ẹni tó wá ń bá sọ̀rọ̀. Wípé ó lè máa fi ojú wé pé sister ẹ èèyàn báyìí ni sí ẹ. Ṣùgbọ́n ní inú ibi tí àwọn ń gbé yìí, èèyàn tó yàtọ̀ pátápátá òun ni sister ẹ. Wípé torí tó ń bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sister ẹ, ilẹ̀ aṣú ilẹ̀ á mọ́. Wípé kò rí lè mọ irú èèyàn tí sister ẹ jẹ́. Wípé ó kàn ń rò pé sister òun èèyàn tó dáa ni, ìwà tó dáa ló ń wù torí ó ti kọ́kọ́ rojọ́ lọ fún Dr. Elizabeth. Ìwà tí sister ẹ ní, gbogbo àwọn nǹkan tí sister ẹ ń ṣe ní inú ààfin àti gbogbo àwọn oore tí sister ẹ ti ṣe fún bàbá wa erin ńlá. Ṣùgbọ́n wọ́n sọ fún yín pé ìwà tí sister ẹ ń wù ní ibí ó yàtọ̀ pátápátá torí ìwà pé èmi nìkan ni mo ní òun ló ń wù. Kò ever rò pé àwọn tó dìrọ̀ mọ́ kiní yìí mẹ́fà ni wọ́n. Ẹ̀yin èèyàn lé. Èmi máa ń wo irú àwọn live báyìí o tí àwọn èèyàn máa ń tira wọn sí. Live tí ó ní fọkànbalẹ̀. Lóòótọ́, nǹkan tí Táyé nífẹ̀ẹ́ ó yàtọ̀ sí nǹkan tí Kẹ́hìndé nífẹ̀ẹ́. Ṣùgbọ́n ṣé a ní ìdùnnú ṣá? Ṣá a ní ìdùnnú? That is it. Nǹkan tí bàbá wa erin ńlá tí wọ́n ń jà fún nìyí. Nítorí pé wọ́n ní ìdùnnú àwọn fẹ́ máa bá jáde pọ̀. Ayọ̀ àwọn fẹ́ máa bá jáde pọ̀. So wọ́n ní Dr. Elizabeth ń sọ fún
Family àǹtí wa yìí wípé kí ó jókòó jẹ́jẹ́. Wípé torí àtìgbà tó ti dé kò jókòó jẹ́jẹ́. Nǹkan tí ò yẹ kó yọjú sí ló ń yọjú sí. Nǹkan tí ò yẹ kó jà fún ló ń jà fún. Kò mọ nǹkan tó bá wá sí inú ààfin yẹn. Kò kọjú mọ́ nǹkan tó bá wá sí inú ààfin. Ọ̀tọ̀ ni nǹkan tó ń kọjú mọ́. Bàbá wẹrin ńlá mọ gbogbo ìgbésẹ̀ wọn, wọ́n dẹ̀ mọ nǹkan tó ń ṣe. Wọ́n mọ̀ pé ìjà tí wọ́n ń jà, ìjà tí ò ń ṣe tara wọ, tí wọ́n dẹ̀ ń jẹ̀bi, òun ni wọ́n ń jà. Nítorí pé arákùnrin yìí fẹ́ ìyàwó ẹ̀ ní iṣu lọ́kà ni. Ó dẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ láti ìgbà tó ti fẹ́. Ìyàwó ẹ̀ ò dẹ̀ ń ṣe ẹni tó ń fún ní wàhálà. Wọ́n fi ọkàn wọn balẹ̀. Wọ́n dẹ̀ gbà ká mú fọ́lọ́run. Torí wọ́n mọ̀ pé kò sí nǹkan táwọn lè ṣe. Bàbá wẹrin ńlá, wọ́n máa ní àwọn obìnrin mi. Ṣùgbọ́n ṣé ọ̀nà tó tọ́ òun ni àǹtí wa gbà wọnú ààfin? Nǹkan tí Dr. Elizabeth tó ń sọ fún wọn wípé kí ló dé tó jẹ́ pé wàá máa jà pé ìyàwó ò lè padà wá, ọmọ ò lè padà wá. Kí ló dé? Nígbà tó jẹ́ pé inú ààfin yìí òun lẹ ti bá arábìnrin yìí. So wọ́n sọ fún àǹtí ẹ̀ wípé òun gbèjà àbúrò ẹ̀, òun sọ̀rọ̀ dáadáa nípa àbúrò ẹ̀. Àwọn nǹkan tí àbúrò ẹ̀ ti ṣe tí ò dá ńkọ́. Níbo la fẹ́, àkáǹtì wo la fẹ́ sọ sí? Wípé so ọ̀rọ̀ yìí tóbi lẹ́nu láti sọ fún bàbá wẹrin ńlá wípé àwọn ò lè dá sí ọ̀rọ̀ yẹn. Wípé so tí bàbá wẹrin ńlá bá ní ìgbésẹ̀ táwọn fẹ́ gbé ni, àwọn náà mọ reason tó fi fẹ́ gbé. Ṣé a fẹ́ ní pé ìgbésẹ̀ tí bàbá wẹrin ńlá fẹ́ gbé, ṣé a fẹ́ ní kò dáa tó ni? Torí wọ́n ní lórí ọ̀rọ̀ immunity yìí àti traditional right tán gbélé wọn, wọ́n ní wọn ò yẹ o. Nǹkan tá a gbọ́ allegedly ni o, a gbọ́ ni o, a rí o. Wọ́n ní wọn ò yẹ. Wọ́n lè tẹ̀lé wọn lọ anywhere. Torí recently láre tán tẹ̀lé wọn lọ sí Wàsíù, àwọn àti àǹtí wa àgbà. Ṣùgbọ́n wọn ò yẹ immunity yẹn o. Nǹkan táwa gbọ́ nìyẹn. Wọ́n lè lọ anywhere pẹ̀lú wọn. Ìyẹn ò mean pé wọn ò ní ṣe nǹkan tán ni wọ́n máa ṣe. So wọ́n ní nǹkan tí Dr. Lizzy sọ fún family wọn tó wá bá wọn sọ̀rọ̀ nìyẹn. Wípé bàbá wẹrin ńlá ti ní sùúrù tó fún wọn. Wípé tó bá jẹ́ pé bí bàbá wẹrin ńlá ṣe ń bá wọn sọ̀rọ̀ náà ń gbọ́ ni, wọn ò ní wàhálà. Wípé ṣùgbọ́n gbogbo nǹkan tí bàbá wẹrin ńlá bá wọn sọ, pàbọ́ ló ń já sí. Wípé wọn ò fẹ́ gbọ́, wọn ò fẹ́ gbà. Pé wọ́n ń fa wàhálà lọ́tùn lósì. Kó tó wá dé pé bàbá wẹrin ńlá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ immunity yìí. Wọ́n ní so ọ̀rọ̀ immunity yìí ó ka wọn lọ́wọ́ kò. Ẹ̀yin èèyàn lé àwọn nǹkan tí a gbọ́ nìyẹn. Tí a bá tún gbọ́ any update ní inú ọ̀sẹ̀ yìí, a máa mú wá fún yín lóní pẹrẹu. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin subscribers bí mo ṣe máa ń sọ allegedly ní àwọn nǹkan tá a gbọ́ yìí o. Gbogbo ọ̀nà yín ó máa dára nínú ọ̀sẹ̀ yìí. Ọ̀sẹ̀ yìí, ọ̀sẹ̀ ayọ̀, ọ̀sẹ̀ àlàáfíà, ọ̀sẹ̀ ìdùnnú ló máa jẹ́. Wọn ò ní fi ẹnikẹ́ni ṣàwátì nínú wa. Bí mo ṣe máa ń sọ, prize giveaway wa ó ń bọ̀ ní October 15, ẹ máa gbáradì. Èèyàn 5 ni a máa mú. Ẹ follow mi lórí Oore-ọ̀fẹ́ Gist TV. Ẹ subscribe sí channel yìí. Torí nínú channel yìí ni a ti máa ń sọ ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ, ìrírí ayé àti celebrity gist. A dẹ̀ máa ṣe prize giveaway wa níbẹ̀. Tá bá ti parí prize giveaway ti October yìí, orí Oore-ọ̀fẹ́ la ti máa ṣe. Follow mi lórí ẹ̀. Ẹ subscribe. Kẹ́dẹ̀ máa bẹ̀rẹ̀ sí comment lórí gbogbo àwọn gist tá a ṣe.
Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi. Orúkọ mi ò yí padà. Mashola ni orúkọ mi. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.